Ah, wo kò kàn mí o. Má pè mí mọ́, má pè mí mọ́. Wo. Kú mi sí wàhálà báyìí mi ò rán tó gbogbo eléyìí kí n mo ti fẹ́ ṣe báyìí yé ooo ok jẹ́ gbogbo yìí. lẹ́kọ̀ọ́ báwo ni mo wà mo bọ̀ lọ́wọ́ kí ni kò ọ̀rọ̀ dédé àjọdé ìlú ọ̀rà ẹ jẹ́ mi ló wà. ṣé mo kí orí ní ìjókòó mú rẹ̀ ṣe òjò dáhùn lẹ́sẹ̀? How far? Let's pay for this. Nítorí nǹkan tó ṣẹlẹ̀ máa ń ní ẹ̀ ọ́ ní wọ́n wá tí ó gbọ́dọ̀ rẹ̀. Ṣé ó yẹ pé ní? Kí ló ṣẹlẹ̀? Ó ti pààyàn. Bíkì yé ọmọ ló ń gbọ́ báyìí. Bíkì ti pààyàn. Bíkì ti pààyàn. Bí ìfọwọ́kọ̀ Bíkì òun ni ìwọ ló pa. bí ìfọwọ́kọ̀ mi ṣe kọ́kọ́ fọ̀. Bíkì ti pààyàn. Bíkì ló pa. Bíkì ló pa. Ìwọ ló pa. Ọ̀fẹ́ títí fóyínlé móyínlé lọ́wọ́ òògùn mọ́dé ọmọ àfòwú làmí nǹkan tó ń ṣe òrìṣà lágbóńdúkú ló ń dà láàmú fún ọ̀bá dẹ̀ wá nǹkan ṣe sí wọ́n máa gbé sí i. Kí la fẹ́ ṣe báyìí? Ó lúpè mo pè gba ewé kò fi ra lórí. Má fọwọ́ kàn mí. Oye báyìí, o bẹ̀rù ẹlẹ́rù sórí, o fi tiẹ̀ lọ́wọ́, o gbóyún mọ̀ nǹkan ẹ̀rọ máa bá a dálé. Taiwo, thank you. Taiwo, thank you. Oh boy, o ti meet, má pa fún ẹ, o ti meet, kí ló dé ṣe wá ìyáza lane? Ó dàbí fíìmù lójú mi, miracles and wonders. Almost like 255 lions tó kún bíbá yìí, iná bíbíbíbíbíbíbíbí. I no fit lie for you now. Big wa sọ take night to go full story ẹ fún ẹ. Bí Vicky ṣe wọlé báyìí, ó kí everybody, bọ́ kò kí ṣéun. Ṣé wọ́n jealous pé ó kí mi àzáhùn náà ọmọ the next thing tí mo kọ rí gbàgbàgbà. Bí Vicky ṣe ná báyìí, ó fún backhand. Bí ṣéun ṣe ṣubú lílẹ̀ ni ẹ. Orí mi kọ́kọ́ lọ fáànà pé yé ṣé kí sálọ nàbí kí dúró. Pé ṣé tí bọ̀bọ̀ ìbá lọ kún bíbá ìkú bá lọ wọ́ kọ́mà ta ló máa ọlọ́pàá máa kó everybody ni o. Bí lẹ́kọ̀ọ́ àti táyà ṣe wọlé báyìí. Bó ṣe wọlé ẹkùn wọlé ní má pa ọ fún ẹ. Mo lè pa ọ fún ọ̀rẹ́ mi. Mi ò lè pa ọ fún ẹ. Àbí kí èmi máa pa ọ fún ẹ. Lẹ́kọ̀ọ́ àti táyà wọlé báyìí. Pé wọlé kí ló ṣẹlẹ̀ níbí? Tó bá ibi táyà ṣe ń sọ̀rọ̀ bọ̀ tó bá ibi ó ń sọ̀rọ̀ wọ́n ò bóyá ẹkùn sọ̀rọ̀ ni. Ẹkùn ti dé.
the lion of Judah is here. I no fit lie for you. Bí Lẹ́kan àti Táíwò ṣe wọlé. The next thing àkọ́bí pé Lẹ́kan kan Táíwò kan pọ̀fọ̀. Ó ń pọ̀fọ̀ ọ̀fọ̀ tí mo gbọ́ láyé mi. Ó ń pọ̀fọ̀ gbalaja. The next thing àkọ́rí ewé lọ́wọ́ ẹ̀. Ó kàn dàbí magic. Tí wọ́n bí nínú fíìmù àwọn Yorùbá movie yẹn bí kan máa dọ́fẹ́ sí wọn báyìí pìọ́n bẹ́ẹ̀ yẹn sì dọ́fẹ́ sí ọwọ́ ẹ̀ nìyẹn. I no fit lie for you almost like 24 hours kí ni tún wà lẹ́lẹ̀ ṣéun tún wà lẹ́lẹ̀ almost like 24 hours. 24 hours good 24 hours. bó ṣe mú ewé báyìí ó ga báyìí akọkọ gbogbo wọn wọ́n dà pé kí lè lè ṣe ṣé ó ń perform magic ni ọ̀gbẹ́ni kóòtù dà ìwọ tí afọ́jú ni ẹ kí ló fẹ́ ṣe bí báyìí ọ̀rẹ́ kí má tó ẹ o bí Táíwò ṣe fi sórí ẹ̀ báyìí ó kọ́ dà ní pé áńgẹ́lì kún gbogbo ilẹ̀ àtàwà ni ó kún gbogbo ọ̀lù wa yìí ó dà ní pé áńgẹ́lì kún ọ̀gbẹ́ni I no fit lie for you I swear to God you be my best friend na Ṣeun dìde. Ṣeun ó sùn lẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ ọmọ sí lórí kò wá jí bàtà yìí wá dé táyì wá fi ewé sí orí ẹ̀ dàrí wá jí ẹkùn pàrọ̀láyè múlẹ̀. ìjọ mo fẹ́ sọ fún ẹ o ṣé gbogbo ẹgbẹ́ ìyàtọ̀ ajé irọ́ mo pa tí Lẹ́kan bá ti dé yàtọ̀ lọ́la abẹ́ ní ìdè tó bá pọ̀ dáta dèrè lọ́wọ́ ẹ̀. ọ̀gá kí ló sun ẹ̀bẹ̀ ohun tó pọ̀ ń lọ tó ń bọ́ bilẹ̀ kẹ̀dí kí ló ṣe ẹ gangan. wọ́n ní fìmílì ara ń kan ní ara ń kún ẹ kí ló máa kún ẹ gangan rẹ. wọn náà wo yìí lọ jẹ́ ká tiẹ̀ let's get serious ó ti sún mi. wọ́n náà wo náà jù síbi jù sọ́n jù sáà ní gbogbo ẹ̀ kàn sáwà ni I'm tired of all this shit ó ti sún mi ẹ̀ ń sọ fún ẹ gbogbo ọdún tí mo rò ó máa happen wọn náà wò kí n ju gbogbo ẹ̀ kàn fall out ni. ọ̀rẹ́ bẹ́ẹ̀ mi ṣe ń rògbòn mo máa padà sí UK next week. ẹ padà sí UK. a padà. o wo ọgọ awẹ. kí ló ṣẹlẹ̀. o wo táìmù aago ọwẹ́ o pé àgbà ló ń dà yìí. so ó ní táìmù tí play máa ń fò. àga yìí ẹ̀ ń gbà mí bóyá máa ń sọ̀rọ̀ máa ń dùn. ó ní táìmù tí play máa ń fò. sọ pé gbogbo padà lọ sí UK next week lọ máa bọ̀ bí ilẹ̀kẹ̀ dí yìí tó ń ṣe bí kinní báyìí. sọ pé iṣẹ́ idán tó ń ṣe ó lè fi lọ́mọ lọ́wọ́. o mọ̀ pé idán yìí ó lè fi lọ́mọ lọ́wọ́ rárá. ọ̀rọ̀ ẹ̀ ń gbà mí o máa ń pa àgbà ló ń dà yìí. ọ̀rọ̀ ẹ̀ ó máa ń pa mí lẹ́nu. ó da ìwo ni wọ́n lè fi lé ọmọ lọ́wọ́ sọ ọ́ títí ẹ̀yìn ẹ̀jẹ̀ ká wù kí ni wọ́n fẹ́ fi sọmọ lọ́wọ́. àwọn gbogbo kínní kò sí ìtì mo ṣe mọ́. orí ẹ̀ mo tún lọ́ra orí mi pamọ́ síbì kan mo ti wà nídìí acting. so owó ìwà ẹ ìdí acting ló wà. acting gangan òun ló mú wọlé nínú film industry nísìn. acting ló mú wọlé. so àwọn ohun kan tó ń sọ àwọn akọ̀ ló ń gbówó lọ. ọ̀gbẹ́ni o rí o. bàbá ni ẹ gbàgbé gbogbo fíìmù tí Fúnkẹ́ ń ṣe yẹn tó ń ṣe lè ní bọ̀bọ̀ tó ga yẹn kí wọ́n fi ọdún ọmọ àfù káàkiri yẹn. àwa tá a ra rè tá a bá rà tá a fún ọ lówó lọ́fẹ́ náà. owó lọ́fẹ́ náà bí. ló wọ́n rí ẹ ẹnu tèmi ti fẹ́ a sọ̀rọ̀ nípa good money bust a box kó náwó gidi àwọn lè náwó àṣẹ náwó ní ọdún kò sọ̀rọ̀ àti náwó ẹnu tèmi ti fẹ́ mi mú jẹ kékeré mọ ẹ̀jẹ̀ ńlá ni máa mú gbàgbé gbogbo àwọn blood yẹn wo orí mi hot bá lọ rọ ọtí bó jẹ́ 2 bottles jẹ́ kí n chill bá lọ rọ ọtí fèmí jà ọtí kí ni fẹ́ lọ rà fún mi ṣọ́ àwọn máa fi mí ṣe rẹ̀ sí i. ṣẹ́ṣẹ́ yóò tó pa kò jáwó mọ́ ni. ṣáàmù pé ṣẹ̀ṣẹ̀ délé mi bí ṣe wá ní bí. ó yá jẹ́ ká lọ rà fún wọn kí ó tán ọ̀hún náà là ń sọ bọ́ọ̀ síbi kí n lọ. àlàbù ẹ̀ ní iṣẹ́ àbú ẹ̀ má máa pè mí láàbù ẹ̀ lè gbọ́ àwọn tó kù. Bíṣẹ́ yìí ti kọjá gbogbo ibi tó wà yìí náà. bàbá àbèjì ẹ ló ń dáṣẹ́ dúró mo ti pe mọ́mí mi sọ fún wọn kó máa gbéṣẹ́ fún àwọn máa ń gbàlagbà ẹ̀ bàbá ẹ̀ last time tó lọ ṣiṣẹ́ mi bẹ̀rẹ̀ náà ọkọ̀ lọ ń dá púpọ̀ lọ́mọ wọn ni. Àfọwọ́n gbogbo iṣẹ́ yìí ti kọjá bí ẹ máa wá ẹni tó lé gbogbo ohun tó lè ṣiṣẹ́ náà. bá jẹ́ mi ni mo gbéṣẹ́ fún wọn nísìnyí máa ti wá àwọn rẹ́dí láti lọ wá àwọn boys láti tó máa lágbára láti ṣiṣẹ́ ó ṣe àwọn bàbá gbàlagbà tí àwọn máa gbéṣẹ́ fún tó máa dá fún. Wow, change fún mọ́ mi kówó fún ẹ̀ náà.
irú ọmọ wo lè báyìí. Àwọn àìsàn máa fún ẹ lówó. Báwo rí tiẹ̀ jàre? Táíwò yí báyìí. Kí ló ṣẹlẹ̀? Àmọ́ pé bolo tí ń bọ̀ kí ló ṣẹlẹ̀? Àmọ́ pé kí ló ṣẹlẹ̀? Kí ni? Àmọ́ pé kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe báyìí? Kíkà mú lọ lé. A máa padà ní báyìí. A máa padà ní Kí ni nǹkan tó ṣe? Mi ìmọ̀ nǹkan tó ṣe kàn ń wò. Díẹ̀ díẹ̀ o.